Ìgbàgbọ́ Yorùbá o, lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá o, lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá ìgbàgbọ́ Yorùbá o. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá o. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Orí mi jẹ́ ńlá má jẹ́ ń kú o, ẹlẹ́dàá mi má mà jẹ́ ń kú jẹ́ ńlá, nítorí orí ẹni ní gbéni tá a fi dádé owó, orí ẹni ní gbéni tá a fi tẹ̀ pa lẹ̀kẹ́ o. Àdìsá àgbé ẹlẹ́dàá mi gbè mí kí n faraṣajé bí iṣẹ́ṣẹ́ fún, kí n wọ mọ́sáàjì aṣọba tí tanná yanranyanran, kí n bọ́ba jókòó pọ̀, kí n bọ́ba jẹun, kí n bá wọn lùlà, kí n lu nínú ayé. Òṣì, ìṣẹ́, àìríná àìrílò ẹ má fọ̀dọ̀ mi síbùgbé, ẹ̀yà kúrò lọ́dọ̀ mi gédégédé, kí n lálàáfíà kẹ́mi mi ó gùn. Ìwọ náà sọ bẹ́ẹ̀ ńlé, ire àtàánú Ọlọ́run ò ní fi wálẹ̀ o. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí yín náà ni ọmọ olójúde ilé ẹsẹ̀ níkìrun Àgùnbẹ́ onílẹ̀ òbí. Ẹ̀sọ́ kò yí ni mí ọmọ àgbọ̀nyùn, ọmọ akúrẹ́ ọmúdogun máa bòkè bí ẹ̀sọ́ ògùn, ọmọ ọ̀já ń tàn mí, ọmọ kóíkóí làákóyánú odó gbàlódé báyìí láàrú kà ń kókò ikọ̀ àkóyánú odó. Ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kọkà yóò dìyọnu ni. Ní tí mo fẹ́ sọ̀rọ̀ bá lónìí òní àrùn rọpárọsẹ̀, yìí kàn sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀, stroke. Ǹjẹ́ wọ́n mọ̀ wípé àrùn yìí ayé a máa fi ṣe ni àbìlù, wọ́n máa fi ṣàbìlù fún yàn. Kò sáàrùn tó wà nílé ayé táyé fi ṣàbìlù fún yàn. Ǹjẹ́ wọ́n mọ̀ wípé béèyàn bá kúndùn ọtí mímu ayé a máa gba bọ̀pọ̀ lé sí lára, tó jẹ́ pé kódà kó jẹ́ pé ọtí bí ìdérí ọtí nìkan ni ó mu, tẹ́sí rò pé ó ti mu gbogbo bíúrì gbẹ yóò mọ̀ sí bí wèrè káàkiri. Béèyàn bá fẹ́ràn yàndìyàndì kókó gìbò sákárà lónìí, kókó gìbò sákárà ẹlòmíì lọ́la, àbí ó tẹ̀dílẹ̀ fẹ́lẹ́ yìí lónìí, ó tẹ̀dílẹ̀ fẹ́lẹ́ yìí lọ́la, ayé a máa gbabẹ̀ wọlé ṣèyàn. Béèyàn bá fẹ́ràn ọ̀rọ̀ púpọ̀ jù, sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀, èmi mo lè sọ, èmi mo lè ṣe, èmi mo wà ń bẹ̀, mo láyà, ayé a máa gbabẹ̀ wọlé síyàn lára tí wọ́n fi tàyàn lọ́fà. Ọlọ́run ẹlẹ́dàá mi kò ní jẹ́ kẹ́lẹ́dàá mi ó gbàbọ̀dé o, ayé ò ní ta á lọ́fà ló fi dá ẹja máa bọ orí wa ní lóòrèkóòrè, kórìí wa máa gbè wá, kẹ́lẹ́dàá wa máa ṣe ààbò lórí wa. Ọlọ́run aláàánú jùlọ kò ní fi gbogbo wa lẹ̀. Àrùn rọpárọsẹ̀ ó lágbára púpọ̀. Bí ẹ bá ní ẹni tó ní àrùn rọpárọsẹ̀ tẹnu ẹ̀ wọ́ tó wọ́ sẹ́gbẹ́ kan, Àdìsá àgbé, I am talking from the experience. I'm talking about stroke. Stroke. We have partial stroke, we have major stroke. If you have stroke that involves your mouth to bend like this, go and get garlic, lot of garlic. Take it into a container like Ragolis Water's container. Now get snail water, omi ìgbín. Àmọ́ ìgbín tẹ́ ẹ bá fẹ́ get omi ìgbín, Ògún ní dádì ìgbín o. Tẹ́ bá fẹ́ lò ní gbóná àrántí Yorùbá, ọ̀bẹ ni ẹ fi gédì ìgbín àbí àdá. Ògún ní dádì ìgbín, ẹ wá ro omi ìgbín. Take that snake water, a lot of it, into that
garlic, a lot of it, give it to the sick person, the victim, that particular person that has stroke. Síbí méjì láàárọ̀, síbí méjì lálẹ́, síbí méjì kó tó jẹun, síbí méjì lálẹ́ tó bá jẹun tán, ẹnu yẹn ó yíwọ́ padà. Tá bá sọ̀rọ̀ nípa major stroke, ọwọ́ kan ẹsẹ̀ kan, nínú ìwádìí àwọn kan ọ̀pọ̀lọpọ̀ ń sọ nípa ewé iṣu o lè boil ẹ̀, èèyàn lè gbó kó máa fẹ́ nìyẹn mu. Another thing ni wípé ó ní pé ìgbín gangan á lò ó, á máa fún ẹnìyẹn ní omi ìgbín mu. Tó bá jọkùnrin ni ẹ gé ìgbín yẹn sí ọ̀nà 9, ìgbín tútù. Tó bá jọbìnrin ni ẹ gé ìgbín yẹn sí ọ̀nà 7. Tó bá jọbìnrin kó máa mú jẹ pẹ̀lú gálíkì, kó máa jẹ lójoojúmọ́, stroke yẹn ó lọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó yé wa ni wípé ayé a máa fi stroke ṣe yẹn o, a máa jábìlù. Ẹ wádìí dáadáa irú pé ṣé stroke yìí ṣọwọ́ ayé ni. Tọ́pọ̀lọpọ̀ wọ́n ti tọ́jú stroke, wọ́n gbé lọ hospital kò sàn, wọ́n lo tìbí lẹ́fún kò sàn. Ẹlòmíì wà lórí ààrẹ stroke láti bí 24 years ago tí ó sàn o. Nǹkan tí ń sọ yẹ kó yé yín tó bá jọmọ Yorùbá tòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ wà tẹ́ bá ti gbọ́ nǹkan tó jẹ́ nǹkan ti Yorùbá yóò irritate yín, yóò máa bí yín nú. Bẹ́ẹ̀ ìran Yorùbá wọn bí yín sí. Ẹlòmíì complain torí pé òun ti ní Yorùbá tó dáhùn rí, òun ti Yorùbá tán ṣàbúrú fóun, òun ti rí babaláwo tí wọ́n gbà òun ráwọn àfáà tí wọ́n gbà bó bá rọrọ ò lè rò tọ́ o, bó bá ti débi tó lọ ò ní dúró. Ìyẹn ò ní kó má gbàgbọ́ nù sí àti ẹ̀sán baba Yorùbá. Kí ló tọ́ lò dá lóyìnbó àbí kó lọ dá sílẹ̀ Zimbabwe. Ẹja gbọ́ra wáyé dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wà lórí ọ̀rọ̀ stroke ọ̀hún, bóyá tó bá di jọ́mì mo tún padà sọ. Ẹni tó bá ní ọwọ́ tó rọ, ẹsẹ̀ tó rọ, bó là á ṣe tọ́jú ẹ̀ fún ọ̀sẹ̀ 7 tí ó sì fi lọ. Ìpadà bọ̀. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n, kọ́ni lóye, ẹ jẹ́ ká máa gbọ́.